Ẹ káàárọ̀ o, àjíire bí, ṣáájí dáadáa. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntórí reality show. Olúwa ṣe wà kànjú lórí òtún ètò yín. Ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ ni mo fi ti gbéyàwó rẹ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ. Mo rí àwọn kọ́mẹ̀ntì kọ̀ọ̀kan bíi super story kìíní kan ẹ̀yìn dẹ̀ ń pa mí. Ẹ dẹ̀ ti pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ fún mi. Ẹ̀yin náà jókòó àwọn nǹkan mi tó ṣẹlẹ̀ sínú ayé yín rí. Ṣé tẹ́ bá sọ fún yàn? Tẹ́ bá sọ fún yàn, ṣé wọ́n máa gbàgbọ́? Ṣé wọ́n ní sọ pé super story ni? Ṣé ọ̀rọ̀ ayé yín ṣe é ṣe fíìmù? Ṣé wọ́n ní sọ pé rọ́ ni? Àbí wọ́n tó lálàrí yàn nulẹ̀ tó dẹ̀ máa padà bọ́ ọ̀tà ẹni ẹ ló kọ́kọ́ rí story ẹ mọ̀ wọ̀rí. Ìyẹn lọ bẹ́ẹ̀ èèyàn kan sọ story láìfẹ́ fún mi gbà tí mo máa ń sọ kò sọ nǹkan kan mọ́ mo wá àdìkíní yẹn mọ́ ó wá pè mí àti ṣó báwo ló ṣe mú kékeré báyìí ṣẹlẹ̀ sí mi. Mo ní I was trained to be a storyteller. Irú story yìí ń gẹ́lẹ́ báyìí ó ti ṣẹlẹ̀ sí mi nígbà báyìí lásìkò báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ gbà ní tá a bá sọ pé wọ́n bá yàn sùn wọ́n ṣe hush ash nínú kó máa ṣe hush ash àbí kó máa ṣe yé tá a bá mú kọ́ni mẹ́tẹ̀ẹ̀ta tá a lò ẹ sọ pé báwo mo ṣe mọ̀ dúdú ṣé mo wà ń bẹ̀ ni ṣé fẹ́ pa bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbàwé bọ́ọ̀rù mi ṣe gùn bó ṣe gùn ẹ fún mi ní nǹkan àwẹ̀ kò sí wàhálà ń bẹ láìpẹ́ láì jìnnà mi ní táìmù àti máa sọ story fún yín wọn ṣé gbọ́dọ̀ àwọn bíi mẹ́ta ti wà nílẹ̀ tí mo fẹ́ interview kí n tó tajà kí n tó wá interview abẹ́ mọ̀ pé bí n bá ta gbóhùn ò jẹun ṣé ẹ mọ̀ ẹ bá mi ra gbó kí n má bu ọlọ́mọra ẹ̀yin kọ̀ọ̀kan wà ó àṣìdùpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ ìyá kó òun ti last dance ọ̀kadà gbá wọn ìtàn wọn yọ ìtàn ni wọ́n ti ìtàn wọn ló dá ẹsẹ̀ kọ́ ló dá tẹ́sẹ̀ bá ti ẹ̀dá sí bó ṣe ìtàn God Kazeem sì lè fẹ́ ìyá rẹ̀ débi pé ó lẹ́kì yẹ́ o mo sì mọ̀ pé ó nífẹ̀ẹ́ mi náà alájẹ ní kódà kò kú àwọn asín táwọn àbọ̀ wí ọ̀ká àwọn tilẹ̀kùn mọ́ gẹ́gẹ́ bí girama ṣe sọ yẹn ìyá mi ṣe sọ ìyá àdúrà wọn náà yà tilẹ̀kùn mọ́ ní àwọn wá pé wedding yóò ní ṣe ṣe wọn ní kí n tutọ́ ẹ̀dá ni àwọn ti ṣe wedding ilé iná Kazeem náà ò ní yọjú jọ wedding Kazeem pè mí ìkànnì kéde kó mo ti bí ìyá tèmi náà kú ìgbà tí ìyá mi kú tó wá náà olówó bá mi kẹ́dùn wedding sọ pé kí n cut wedding nítorí tiẹ̀ torí ti ìyá ìkànnì ẹ̀ mi ò cut tiẹ̀ ọ̀nà fẹ́ sanwó orí mi kan wá san àwọn ẹ̀gbọ́n ìyá mi àbúrò ìyá mi gbogbo wọn pátápátá wọn ti dìde wípé àwọn ò ní cut ẹ̀ ọmọ yìí ti gbé ọgbẹ́ ọmọ yìí ti rí tó ó láti ṣe ohun tí mo lè sọ fún yín mo sọ fún yín olójú òun rí o olójú òun rí o ó ṣe tó ọmọ òun sick tó yẹ pé ọmọ òun fẹ́ gbẹ̀jẹ̀ lòun fẹ́ sọ ni ó ní ọ̀gá àwọn àtọkọ ẹ̀ lòun rí o ó ní ọ̀gá àwọn náà ti ṣe nǹkan tó dùn òun rí o gbàtà fífẹ́ ohun tó ní kò ń fẹ́ tó sìn yẹn ọ̀gá òun ló ń bá tó sìn rojọ́ ohun tiwa tóun tó fún wọn ní evidence ó ló kẹ́wọ́n dé mọ̀ pé òun ò mẹjọ́ rò òun ò mọ gúdù ní ṣoṣoṣo láti ẹ bá rí pé mi máa ń sọ̀rọ̀ mi ò mẹjọ́ rò ó ní ojú òun ti rí gan o jọ káfíbi sùn ni ó ń jẹ́ ìyá òun náà àwọn àtàwọn náà máa ń jà o but táwọn bá ti jà tóun bá ti ń ṣe gbọ́ngbọ́n sí wọn lórí màmá ń tí wọn mọ gbogbo nǹkan màmá lẹ́ẹ̀kì kí màmá ṣáà máa sọ̀rọ̀ sókè káwọn ẹ̀yà kẹta lẹ́kẹ̀jì máa dá sí tí wọ́n ti wá sọ tí wọ́n dá sí ní àwọn àdákẹ́ ń tà wọn àwọn ní ẹ má bínú oníjọ́ kejì àwọn máa kí wọn ẹ káàárọ̀ mà tó bá bá wọn kí lẹ́pẹ́já sí káàárọ̀ ẹ̀fọ́ ṣó máa jẹ̀fọ́ wọn náà sọ pé ẹ tó bá tó àròtọ́ tó ń ṣe gbogbo ẹ̀ ó ní òun ní bá wọn dá sí tí wọ́n ti wá gbé fún un pé Miriam ọkọ mi mo ti rò ẹgbà wọn sọ pé mo ẹ ṣe John Tony sí ni wọn ní pé kí ni kò ní a máa dùn wọn sọ pé tábà tí ń jà mo sọ pé tí wọn ti ṣẹyìn ẹ̀yin máa fi dùn sún lékejì lékẹta mọ́ ó ní bàbá kan tó máa ń wá sí ọ̀dọ̀ òun ó ní òun ò dẹ̀ fẹ́ ó ní ọmọkọdọ òun wájú tí òun fèsì títì ó ní bàbá yìí máa wá tó bá ti dé á jókòó ó ní òun ò ní sọ ẹwọn ó máa wá máa bá òun sọ̀rọ̀ ìgbà míì á ní òun fẹ́ rẹwà wọn bá lọ rẹwà
àfìgàrí ló mọ̀ ó náà ṣe ìyàwó rẹ̀ tí ń ṣe kinní ó ní torí ẹ̀ ó ní òòtẹ̀ ìjọkùnrin kò ní àwọn olùkọ́ lọ́jọ́ kò sọ́dọ̀ òun ní òòtẹ̀ nígbà ọ̀dọ̀ òun bọ́ sí láti ibi iṣẹ́ nígbà míì bẹ́ẹ̀ tó bá ti lọ wẹ̀ tó ti wọ ṣọ́ọ̀tì àti olú ẹ̀ ìyàwó ìdí ẹ̀ máa ń lọ ṣọ́ọ̀bù wọn àwọn tó sọ fún pé ọ̀dọ̀ òun lọkọ ẹ̀ máa ń jókòó sí ó ní bó ṣe di pé ìyá ìjọba pariwo ẹgbẹ́ òní ẹ má wò rí máa yí àwọn máa lè bó ní báwọn ṣe máa lè ó ní ìyá ìjọba ní rárá o àwọn ò fẹ́ kọ́ ṣe kíní kan o ó ní ìyàdúrà oníwò rẹ̀ sì pariwo nítorí pé àwọn embarrass wọn pé ìmọ̀ ẹ̀ sọ pé akílódé oníkùn òun fẹ́ kí ó mọ̀ pé ìyàwó ẹ̀ ni ó wá sọ̀rọ̀ fún ló ń sọ̀rọ̀ káàkiri pé káwọn fọgbọ́n lé pé ọkọ mi ti ń sọ̀rọ̀ o kò sáwọn bí òun lọ́kọ àbó òun ò lọ́kọ wọn ní ìyájọ́ sàjẹ̀kú máa yẹn mọ̀ tí máa yẹn fi lọ bá ìyàwó ẹ̀ ló tó fẹ́ ná ìyàwó ẹ̀ pa pé òun lójú ọmọdé ọmọ káàkiri ṣé òun gbélé ni ṣé bí ló máa ti ti ṣe àti pé ẹrọjọ́ àti pé òun ò ṣàfihàn wàhálà ìjọ sí lẹ́yìn ó ní kí ló dé ó ní ọmọ máa sọ pé sùúrù lè máa fi ṣèkan nígbà ìyá ìjọ owó ó ní so àwọn máa ń jà ó ní kí ló ń fẹ́ sọ fún yín ó ní so àwọn fámìlì àwọn ṣáà gbé èèyàn kú wọ́n ní àfikẹ́ ṣe wedding ní ṣé ń bí a máa lọ ṣe lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá mi kan ẹbí àwọn ọmọ àwọn tó jẹ́ family àwọn tó jẹ́ ọmọ torí àwọn làkọ bíi màmá bí àwọn tó jẹ́ kinní so wọ́n ṣàgbérò òun ẹ̀gbọ́n òun tí òun fẹ́ gbé ọ̀dọ̀ ẹ̀ yẹn nígbà yẹn tó léwu yẹn àbúrò ìyá òun yẹn ibẹ̀ ló ń wá lọ tóun wá lọ ń gbé nígbà tóun bẹ̀ tóun wá lọ ń gbé gbà tóun wá ń gbé bẹ̀ ibẹ̀ ló ń wá lọ tó wọn tó pé àwọn lọ ṣe wedding tó lóun ti gbé bẹ́ẹ̀rì ìyàwó ẹ̀ nìjẹ́ kóun dúró ibẹ̀ ni wọ́n wá lọ lọ́jọ́ wedding Kazeem wà lọ́sítà òun ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ nǹkan tó ṣe kí nìkan ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n sọ lẹ́yìn bàbá yìí ni pé yóò wà sẹ́ẹ̀ ó náà sọ pé wọ́n tún lọ pé ẹgbọ́kùnrin pé Kazeem mà ti wà ó ní yóò wà sẹ́ẹ̀ ó ní ẹ̀gbọ́n ọkọ òun yẹn ló jókòó yà fún òun ìyá ìyá òun wà o òun nǹkan tó ń ṣe ń bẹ̀ ni wọ́n lọ ṣe fídíò wọn lọ fi hàn ìyá ìyá òun wà gbogbo tó ń ṣe ń bẹ̀ ń lọ fi hàn wọn pé Kazeem mà ti wà aláàjì ni lọ sọ fún kó fọkàn balẹ̀ Kazeem bọ̀ èmi mo bí Kazeem yóò wà Kazeem bọ̀ nígbà tí Kazeem máa dé báyìí ó ti sunkún ojú ẹ̀ ti wú Kazeem padà wá o ó padà wá síbi wedding yẹn àwọn kó tó dé wọ́n ti ṣe àwọn nǹkan oríṣiríṣi àwọn fámìlì ọkọ ti wọlé wọ́n ti jókòó wọ́n ti gbẹ wọ́n ní lẹ́ni yìí nǹkan mẹ́ta là ń ṣe mo ṣe ìgbéyàwó mo ṣe wedding mo ń ṣe ìkómọ ọmọ mo tún wá ń tọrọ àforíjì lọ́dọ̀ ìyàwó ọmọ mi àtọmọ mi àti gbogbo pátá tí mo ti ṣe ṣe ìgbà tán ṣe wá rí ọjọ́ wedding yẹn ẹ̀gbọ́n àbúrò mọ́ mi yẹn ló dúró àti ọ̀gá mi àwọn ojoojúmọ́ bí ọkọ ti ìyàwó ń bẹ̀ ọkọ wọn ló fẹ́ kó dúró tẹ́lẹ̀ ní grandma mi fẹ́ kó dúró but àwọn family kó jẹ́ pé kò dà bẹ́ẹ̀ kó jẹ́ kí family wa dúró family náà wá o but ọ̀gá mi yẹn torí pé ní kí wọ́n ṣàdúró pé àwọn di méjì àbúrò àwọn gangan ló ń ṣègbéyàwó àwọn tó wà ní ọmọ àwọn ó ní kò lè yé yín àbúrò àwọn fẹ́ ọmọ àwọn ni inú àwọn sì dùn sí òṣèlú ẹ̀ ní Kazeem òkè rẹ̀ ní kò ṣe lọ ṣàṣe gbogbo ẹ̀ àdéṣun gbàdá ṣe gbogbo ẹ̀ tán ọ̀gá mi ní ilé ọkọ mi ni mo ń lọ báyìí ọ̀dọ̀ ilé àwọn ilé yín ṣé mi wà rògbò báyìí wọ́n ní kò sálà jáde ẹ wá jẹ wọn á gbọ́ wọn wá débí sí méjì gbogbo àwọn ọmọ ìyàwó kékeré wọn wá bí wedding àgbàlájì sí níyàwó ìyàwó mẹ́ta bí mẹ́ta náà fẹ́ lálàájá ìkan ò bímọ wọ́n yà kó ní pé bímọ mọ́ sáìsì nǹkan ṣáà bímọ méjì ló bímọ tó bímọ mẹ́ta ṣọ àwọn náà wọ́n ṣe kéré mọ́ ti dàgbà tó ti yẹ wọ́n ti ṣiṣẹ́ tó gbẹ nínú àwọn ọmọ alájà ọ̀gá mi àti bó ṣe wedding àti àwọn méjì ló wá àwọn méjì kan àti wọn wà tó wọn márùn lálàájá bí òkè àwọn mẹ́fà lálàájá bí sọ àwọn méjì kan wà ní wọn tí wọn wà àwọn méjì yẹn wà wọn dúró tì mí ṣe gbẹ sáà méjì tó wà wá yẹn náà ìkọ́nu wọn lọ́kọ kẹta ebi ò tiẹ̀ wọ́n ẹ̀tẹ̀lẹ̀ wá ní mo délé ọmọ tó mọ̀ o ọkọ kẹta ló bímọ tó wà lọ́wọ́ ẹ̀ fún àmọ́ tó ń bọ̀ lórí ẹ̀ wọ́n ní bó ṣe délé wọn nìyẹn pé wọ́n rà ní pé ilé ọkọ ló ń lọ o nínú wa débẹ̀ wọ́n ti tó ní ilé wọ́n ti kílẹ̀ ní ilé òun tẹ́bẹ́ẹ̀dì òṣègbè táwọn ṣe wọlé báyìí tí àwọn yòókù ṣe lọ báyìí bí Kazeem ṣe kúnlẹ̀ nìyẹn tó bá ń bẹ̀rù ó ní òbá ti má ṣe ìgbéyàwó yìí òbá ti má ṣe ìgbéyàwó yìí
Kazeem ní ò bá ti má ṣègbéyàwó yìí o kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ o mo fẹ́ ṣègbéyàwó fún yín ó ní aláàjì máa ń ṣe gírígírí ni o ó ní àwọn tó ń bá jagun yẹ mí ò gbé o ó ní ìyá mi làlájà o ìyá mi làlájà ìyàwó mi sì ni ẹni tó ń fẹ́ mi fún olóńgbò ń dàbí kí ìyá èèyàn fìyàn dájọ́ ni o àbí kí èèyàn fìyàn yáwó ó ní ìyá mi ti fi mí yáwó lọ́dọ̀ ìyá àjìyà o ìyá mi ti fi mí yáwó lọ́dọ̀ ìyàwó àjìyà o nǹkan tó ṣẹlẹ̀ sí alájà yẹn káyọ̀ ló ṣẹlẹ̀ sí sọ̀rọ̀ bí òun máa lè leave ni alájà jẹ́ kó yé mi pé ìjọ́ mẹ́jọ ìṣẹ́ kò ní bá wọn láyé kàkà kí n ṣègbéyàwó ìjọ́ mẹ́jọ ó kò ní bá wọn láyé ó ní nǹkan tó ṣẹlẹ̀ mo sì mọ̀ pé alájà lè ṣe lóòótọ́ yàwó mi náà máa gbé nǹkan jẹ mo ní mo gbọ́ níta ló sọ fún mi mo ní mo ṣáà gbọ́ ó ní kí ó bá ṣòwò ní fídíò ó máa sọ operation fún ìyàwó ẹ̀ mà ní ó máa sọ operation fún mà ní àwọn kankan nínú ìyàwó ẹ̀ máa ti bàjẹ́ ó máa sọ operation fún mà ní ó tún sọ pé kàkí wedding yẹn ò ní bóun náà láyé sẹ̀ òun ò ní kó má fẹ́ lómi àmọ́ ọmọ Mariam yìí òun kọ́ ló máa fẹ́ alájà náà nípa òun ní kí má fẹ́ lómi òkè Mariam kí ni Mariam wá ṣe fàlàjà rí rárí ẹ̀ mọ́ra rí alájà jẹ́ kọ́ àwọn ò ní kí má fẹ́ yàwó Mariam ìyàwó òun náà ní kí má fẹ́ yàwó àmọ́ pé mọ Mariam yìí tó bímọ 3 fún mi yìí ní màá fẹ́ oní kò possible oníwàwọ̀ ó ní àṣìgbéyàwó gan sókò òun sára mi wà le gan ni ara mi ò lé sí ọ Mariam ó bá sí ní sùúrù kù díẹ̀ ń fọgbọ́n tó bí mo ṣe ń tó o gbogbo kí ní registry wa pátápátá ni mo ti dáná sun kò sí evidence kankan mo ṣe registry kó lọ síbẹ̀ evidence ló bẹ́ tender ní court báwọn ṣe wedding tó báyìí òun ló gbé fúngbà táwọn wọlé òun dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ òun kíbọ̀ tó yá ó lọ kó mi tó wà gbà torí pé ọ̀rọ̀ òṣèkìní òun dẹ̀ pé àkíní ìlẹ̀gbà tó ń dẹ̀ rí òun dẹ̀ mo ló dáná sun ó ní òun fẹ́ divorce òun fẹ́ ó ní àmọ́ fún ẹ lálẹ́ ló máa fọwọ́ kọ̀ọ̀kan tó máa fi divorce ara ẹ̀ torí pé wọ́n ti fìyà jẹ púpọ̀ jù ó ní ṣe bí muslim làwọn àwọn fẹ́yàwó méjì wáwo ní sí báyìí nǹkan ti dàrú mo ti fẹ́ lóòótọ́ àmọ́ ṣé nǹkan tó fẹ́ látọwọ́ mi ṣé mo lè fún ẹ báyìí aláàjì ti pín aláàjì sọ wípé every weekend àwọn máa sanwó flight mi láti kó níbi iṣẹ́ Friday kí n balẹ̀ sékò àárọ̀ kùtùkùtù Monday kí n máa lọ àwọn ti sọ fọ́ọ̀rẹ́ àwọn tó wá ga ọ̀rẹ́ wọn lónìí complaint tí mo ti ń ṣiṣẹ́ ṣé ọmọ ọ̀rẹ́ wọn tó ní complaint tí mo ti ń ṣiṣẹ́ ṣá ọ̀rẹ́ tó ní complaint tí mo ti ń ṣiṣẹ́ ìyàwó rẹ̀ ó ní ẹ̀gbọ́n ọmọ tó wà nílé mi yẹn bẹ́ẹ̀ ni ọmọ yìí kò ṣé òní mo fẹ́ fẹ́ mi ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ ó tó ti pọ́n òpin ọmọ yìí ó lẹ́sìn òótọ́ jẹ́ ni ó rẹwà òótọ́ ni wọ́n ní kí n má fẹ́ torí ó kàwé ṣe tí wàá rí báyìí wípé ó lágbára ọ̀gá mi ò sọ̀rọ̀ torí pé ọ̀gá mi náà ti fẹ́yàwó lẹ́gbẹ̀ẹ́ tá à ń sọ tó dà kí iṣẹ́ ọkàn ló fẹ́ lè tọ́gá mi ti fẹ́ ní sọ ti pé 3 jọ́ ọ̀nà sì lọ fẹ́ ọmọ kan ní láti ilẹ̀ Fúlàní wá náà láti lọ rìn wá so ìyẹn kò ní mo sọ fún tó bá ní sùúrù mo ní kí ló fẹ́ kí n á ṣe báyìí ọbẹ̀ ti gbọ́ ọmọ lọ́wọ́ ṣé ká sọ bá láti pa àṣẹ wẹ́dùn mo ní wẹ́dùn tuntun gbòòrùkà kó tó ń ṣe náà nìyẹn àti ṣeun pẹ́kí bá ṣe pẹ́kí inú mi bá dùn wọ́n ti ní ṣọ́ọ̀bù tó wà ń ta wọ́n ti ní ká bá mi clear wọ́n ti ṣe yanjú ẹ̀ wọ́n ti ṣe everything aláàjì ti ra machine whipping machine ni o kò sí machine tẹ fẹ́ tó sí ní ṣọ́ọ̀bù yẹn machine mi gòsè gan oníṣẹ́ mi ni pé bá sọ fún wọn pé ìyá mi èmi nìkan ló ní wọ́n ti ní dáadáa ni kó máa wọ́dọ̀ ẹ̀ wọ́n lè wá
ìwọ náà lè lọ bẹ́ẹ̀ ilé òun ilé ni kódà tó yẹ kó fi máa lọ sí ilé yín wíkẹ̀ndì kó máa wá síbí ni mo fara mọ́ fún un gbogbo tó gbà máa dùn inú ni mo fẹ́ ṣe fún ẹ bá ní pé rárá pé wọ́n lè fẹ́ wá ibẹ̀ kan lójú kan ọjọ́ méjì àbí kí n máa lọ sọ́dọ̀ ọ̀nà ọjọ́ méjì ní kò sí wàhálà ọmọ gidi ní ẹ́ ọkọ ẹrù yẹn fún mi ó rù yẹn fún mi ó dà ó ní látọjọ́ tóun ti fi ẹ́ lẹ̀ òun wà lórí fóònù ẹ̀ pé ó ṣe ń pè òun fún yàn pé ó lọ́kọ ọkọ ẹ̀ wà lábújá mọ̀ pé ọmọ gidi ní ẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ̀yin àǹtí wa odò náà kò yí sí àti máa dúró àmọ́ kò ní fi ẹlẹ̀ lẹ́nu jẹ́ kejì ó ti bọ́kùnrin mi lọ odò náà I don't know how it is gbogbo àmì kò sí jà tó wà láyé tí ìparí o even kéèyàn sọ fún ẹ wípé no miracle can happen between us if God say miracle will happen ó máa ṣẹlẹ̀ that's it is à ń bọ̀ àìdíde.